Èmi ni ọmọọba Wàsíù Mọ́dúnlẹ̀, tí í ṣe Mọ́gàjí Mọ́dúnlẹ̀. Lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́, gbogbo ọlọ́mọọba alẹ̀ Ìwó ọmọ bàbá kan náà ni wá o. Kò sí ìyàtọ̀ ní àárín ara wa. Gbogbo wa ni Olúwo, bàbá wa Olúwo, kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó, kí Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. Gbogbo wa ni wọ́n sì kó mọ́ra, wọn àyọ òkùnkú, wọn àyọ ọ̀tọ̀ọ̀tọ̀. Tá a bá wá rí ọ̀kan lára wa torí nǹkan kan tí ń bínú, ó yẹ ká wá sọ fún bàbá wa ni, kìí ṣe pé ó yẹ ká máa gbé sórí afẹ́fẹ́. Dépò wípé bàbá wa lásìkò tí wọ́n débẹ̀ yìí, gbogbo ìlú ń tẹ̀síwájú. Àwọn ìlú míì gan tó ń fi ọlá Ìwó, wọ́n tó fi ń tọrọ wípé kọ́lọ̀ yan irú ọba Adéwálé Abdulrasheed, Adéwálé Àkànbí, kọ́lọ̀ yan irú ẹ̀ fáwọn náà ń lù wọn. Tá a bá wá rí nǹkan kan tó ń dùn wá lẹ́mìí, tá a fẹ́ gbé fún bàbá wa kábíyèsí, àwọn bàbá wa tó kù lẹ̀ tí wọ́n jẹ́ bàbá mọ́gàjí náà lé, àwọn ló yẹ ká lọ máa bá. Torí wípé gbogbo àwa tá a jọ́dọ̀ ní ìsìn, gbogbo wa náà lápadà dàgbà. Ní tó ń kálukú bá sì gbé sílẹ̀ ni ó fùsọ̀ lọ́jọ́ iwájú. Kì í wá sí ṣe fún ọmọ ọba nìkan tó gbé nǹkan o, yóò tún wá hù lórí ìdílé wọn náà. So nítorí náà, àwa rọ gbogbo wa ní ilẹ̀ Ìwó ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Olúwo, k'Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn, kí Ìwó sì lè máa ní ìlọsíwájú o. Ìwó ò ní bàjẹ́ o. Gbogbo àwọn bàbá tí wọ́n kù náà, ẹ̀mí wọn gùn fún wa o. Ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá wa o. Kábíyèsí o. Èmi ni ọmọọba Isiaq Múráínà Isiaq Alámùyè, tí mo jẹ́ ọmọ bíbí inú ilé Àrẹ̀mọyè, tí mo sì jẹ́ ọmọ bíbí Ògún Mákindé Andẹ Ruling House, tí mo sì jẹ́ bàbá àṣálẹ́ ọlọ́mọọba, ọ̀dọ́ ọlọ́mọọba ní Ìwó, nílẹ̀ Ìwó. So gbogbo àwọn nǹkan tí à ń gbọ́ lórí ọ̀rọ̀ yìí, awuyewuye tó ṣẹlẹ̀ yìí, ó bà mí lọ́kàn jẹ́ púpọ̀. Nítorí pé nǹkan àkọ́kọ́ ni pé níjọ́ tí a ti ń jọba nílẹ̀ Ìwó, àti ìjẹ̀rú ọba báyìí. Bàbá yìí fẹ́ràn gbogbo ọmọ ọba, àṣepọ̀ wà. Tí bàbá ẹni bá tiẹ̀ ṣe nǹkan tí ò dáa, ó yẹ ká pè wọ́n pé bàbá wa nǹkan báyìí, ká sọ fún wọn, wá kúkú máa gbọ́rọ̀ wa. Kò sígbà tẹ́ pé kábíyèsí bẹ́ẹ̀ pé wọn lórí fóònù lóru dúdú, ó gbé fóònù yìí. Kí ló wá dé táwa fi ń ba inú ilé wa jẹ́? Adìẹ tí ń sun sínú ìsáàsùn ni, wọ́n bá sàárì ara rẹ̀ jẹ́ ni. Tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀, ó yẹ kí wọ́n lè sọ. Ìwà àti páwà gbé bàbá wa lọ sórí íńtánẹ́ẹ̀tì, àwa lọ́ọ́ máa sọ̀rọ̀, which is nǹkan tí ọ̀dà ni. Ní ilẹ̀ Ìwó, lẹ́nu ìgbà tí bàbá wa dé orí oyè yìí, alihamdulilayi, àríṣe làríkà o, àríkà ní bàbá Àrègún, gbogbo nǹkan dáadáa ń wọlé, inú wa ń dùn. Wọ́n sì recognize àwọn ọmọ ọba púpọ̀. Kò síbi tí wọ́n wà, ẹ̀yin ọmọ ọba ẹ kú ìjókòó, àwa ni wọ́n kọ́kọ́ kí. Wọ́n kí àwọn olóyè. Kí ló wá dé? Wọ́n fẹ́ràn àwọn tí a jẹ́ àwọn àjọmọ wọn. Gbogbo wa ni wọ́n fẹ́ràn, wọ́n sì kó wa mọ́ra. Nǹkan ṣẹlẹ̀ ó bà mí lọ́kàn jẹ́ jọjọ, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí pé tá a bá fojú inú wo tó ṣẹlẹ̀ yìí, ó bà mí lọ́kàn jẹ́. Ṣùgbọ́n a mọ̀ yìí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí o, kìí ṣe lásán o. Ọlọ́run ọba, gbogbo àwọn tí ń bínú, Ọlọ́run ọba pẹ̀tù sí ọlọ́kàn, tí kò ní sí ìjà láàrin ọlọ́mọ ọba mọ́. Torí bíjà ṣe ń wáyé láàrin ọlọ́mọ ọba yìí, ọ̀dà rárá. Nǹkan tí ọ̀dà ni o, ṣùgbọ́n a mọ̀ pé lágbára Ọlọ́run ọba wa yanjú rẹ̀. Ilẹ̀ Ìwó ò ní bàjẹ́, bàbá wa ẹ̀mí wọn gùn, wọ́n láṣepẹ́, wọ́n máa ṣe. Bí wọ́n bá ti ń lọ, Ọlọ́run máa síwájú wọn. Tí wọ́n bá ń bọ̀, Ọlọ́run máa síwájú wọn ní agbára Ọlọ́run. Àwa tá a jẹ́ àwọn ọmọ wọn náà, a ní kú mọ́ wọn lẹ́yìn. Bàbá wa náà ò ní tètè kú, wọ́n pẹ́ láyé o. Gbogbo ìdojúkọ tí a ń ní, gbogbo ọba tí máa ń jẹ ní orí ilẹ̀ Ìwó yìí, kò sẹ́ni tí ì ní wàhálà náà. Gbogbo àwọn bàbá wa tí wọ́n ti jọba, wọ́n ní wàhálà. Ẹ wo àwọn boundary adjustment, àwọn boundary tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìsìn, ó ti ń wáyé tipẹ́tipẹ́ ní ọ̀tún lósì, tó jẹ́ pé kò sí nǹkan kan tí máa ń ṣẹlẹ̀, àwọn bàbá máa borí gbogbo ogun náà ni. Ọlọ́run tí máa ń fún àwọn bàbá wọn ní ogun borí,
àwọn náà ó borí ogun eléyìí ọlọ́ọ̀lá haúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim.